bàbá ẹ má bínú nǹkan tí mi kàn fẹ́ ká ṣe báyìí sìn ṣẹlẹ̀ bá mi pa ẹ máa pa lẹ́ẹ̀kan ó dẹ̀ máa kú lẹ́ẹ̀méje. kémi ọmọ pààyàn wọn ò tí ì pààyàn tí ń rojọ́ mi kí pé mo níkà tí bá tó wá pààyàn irú kí lẹ fẹ́ sọ pé mo ṣe èmi ò lè ṣe kà fún yàn o sórí nǹkan tẹ́mi lè ṣe fún yàn ni egbò àdáàjẹ náà kí n fi tẹ́lá kégbò wọn máa pinyìn kí kó sì máa rùn káwọn ayé ọmọ ọ̀sá fún kẹsẹ̀ kó tóbi jù kan lọ èyí ń rọ̀ mí lọ́rùn mo sì lè yàyàn wèrè àmọ́ kí n wá pààyàn kó kú fínfín n ò lè ṣe. bàbá gbogbo àwọn èyí tẹ kálẹ̀ náà lè. alpha òṣìwò ló ń sọ fún mi. calm down what calm down what no it's not your fault ṣé bẹ́ẹ̀ mo tún ṣe up you're not even up to my level gosh. mo kú mi gbé mi dáhùn kí ló ń ṣe pakẹ́rẹ́ ọgá hàn. ìjà ṣáá mo ti pè wọ́n ní kọ̀ọ̀kan mo kò wọ́n papọ̀ ìjà yìí ti ṣáá kí láti fẹ́ ṣe báyìí ó ti sú mi o mo ti rojọ́ gbogbo ọ̀nà òun kò tó kù sílẹ̀ sí i máa mú daniel kúrò nínú ìlú máa lọ sí body house tó bá wọra wọn lókèrè ó dàbí pé ìyẹn máa fún mi ní peace of mind nínú ilé. ṣé ọkọ mi kí nǹkan tó ga gan-an lè ti fẹ́ ṣe àlejò gbọ́dọ̀ máa wà wá ẹjọ́ ìlú yìí ṣá kí ni gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ́ táwọn èèyàn ṣe fún wa báyìí kò sí fọkànbalẹ̀ kí ló dé sẹ́wọ̀n ní ìlú láti gbọ́dọ̀ máa ṣe náà kí ló lè ṣe é kó lè gbà sẹ́ni àwọn ìdílé dájì ẹ kìlọ̀ fún dáná ó ti bẹ̀rẹ̀ wálẹ̀ mo sọ fún pé dáná máa ń rìn sí ló ti bẹ̀rẹ̀ wálẹ̀ nígbà tí mo ṣe díẹ̀ tó lòun lòun Búkì mọ́mì ẹ wọ̀n ọmọ yín ó ti rù sí mi jù àfihàn èmi lẹ́gbẹ́. délé délé kí n gbogbo ilé báyìí. kéde farabalẹ̀ mo ń bọ̀ bó ṣe ń pè mí lẹ́ẹ̀kan yan bọ̀ mo bomi sẹ́nu mi ò lè má sọ̀rọ̀ at the same time. bẹ́ẹ̀ ni o sọ̀hún. at the same time mi ò lè má sọ̀rọ̀. pẹ̀lú omi. ó tọ́ ló sọ o lè má sọ̀rọ̀ pẹ̀lú omi. délé ṣe wèrè tó bá máa ṣe nísìn. wèrè báwo kí ló ní ìgbà pé wèrè. bẹ́ẹ̀ ni o sọ̀hún gbogbo pọ́tébù tó kọ sàásùsẹ̀ wèrè lọ́sẹ̀ ló ṣe ó ti dolówó. ó ṣe wèrè. ó ti ṣe wèrè ẹ̀ nísìn ó ti ń bìsàbìsà. ó ti ń gawú nísìn. so wọn náà ṣe wèrè tó bá máa ṣe. kí n ṣe wèrè lásìkò tó máa jẹ mí nìyẹn o.